Alhamdulillah wa salatu wa salam ala rasulillah. Lórí ọ̀rọ̀ Lárúbáwá bàbá Èkó. Alákọ̀ọ́kọ́ sí rí fún àǹfààní ẹ̀yin tẹ́ ń rí bí ṣe ń lọ nǹkan kan. Kò sẹ́ni kankan tó wà after pé kó fẹ́ nìkan kó fi ṣe yẹ̀yẹ́ tó bá ṣàṣìṣe. Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run rán sí wa. Ànábì ó fẹ́ kírun rákà mẹ́rin ó kí méjì. Wọ́n pè sákèsí ni. Ó fẹ́ kírun rákà mẹ́rin ó kí márùn. Wọ́n pè sákèsí ni. Ó wá sọ fún ọlọ́jọ́ náà lọ́hùn wípé innama ana basharun. Èèyàn lèmi náà. Mo lè gbàgbé o tí n bá ti wá gbàgbé yín sàbí ẹ rán mi létí. Nǹkan tá à ń sọ nìyẹn. Ṣùgbọ́n ṣé rí fún ẹni tó bá ti lè gbéra rẹ̀ sípò pé kò sí tóun ò lè sọ sáwọn èèyàn, kò sì sẹ́ni tóun ò lè fẹnu kàn, tírù nǹkan báyìí bá ṣẹlẹ̀ sáwọn náà ayé ò ní fi wọ́n lẹ̀. Nítorí kẹ́ gbọ́yé nìyẹn. Kò sẹ́ni tí ń sọ pé nìkan kò lè ṣe mistake, ta ni ò lè ṣe mistake? Ṣé àjọlọ̀ ni? Ṣé èèyàn jẹ́ màláíkà ni? Kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe o. Àṣìṣe yẹn àdámọ́ mi ènìyàn ni. Ṣùgbọ́n fẹ́ni tí ó bá claim pé irú Imam Bukhari ṣàṣìṣe nínú èdè Lárúbáwá, wá jẹ́ pé ó ń tọ̀hún òun gangan ni Lárúbáwá tí gbogbo wa ń sọ. Fẹ́ni tó bá sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ bí tí ó bá mú ọmọ primary, ọmọ kindergarten, ọmọ tó ẹ̀sẹ̀ tí ò tí mọ̀ sọ̀rọ̀ tó bá fẹ́ mọ̀ correct ẹni tó ti kọjá kéèyàn gba professor gan níbi ìwé, kéèyàn gba professorship níbi ìwé, níbi ẹ̀kọ́, a jẹ́ wípé ọmọ náà wọ́n ní fi ilẹ̀ níjọ́ tó bá kó sí nǹkan tí ò yẹ kó kó sí. Ìyẹn number 1. Number 2 ni wípé fún ibi tí bàbá Èkó ń represent yẹn àti nǹkan táwọn èèyàn mọ̀ wọ́n mọ̀ yẹn, kó wá jẹ́ wípé ẹni tó dúró gẹ́gẹ́ bí olùdarí ibẹ̀ ní wá ń ṣerú ṣe síhùn, ní ń sọ̀rọ̀ bí bàbá Èkó ṣe ń sọ̀rọ̀, ó léwu o. Torí tí kàlífà kan bá ń ṣe bá ẹni yẹn ṣe kọ̀lífà bá mọ́ o, kàntílífà ni o. Téèyàn bá ilé ń ṣe bá tẹ́ pé kàlífà kí ni ló mọ́ sí mọ́ ìpínlẹ̀ Yorùbá, kàlífà kan wá ń ṣe bá kàntílífà ló ń tọrun o. Ṣùgbọ́n ṣé kàlífà abẹ́nibọ̀dì kò lè ṣe mistake? Èèyàn lè ṣe mistake. Bó ni wọ́n ṣe ń ṣe pẹ̀lú àṣìṣe àwọn èèyàn, òun ló ṣe kókó. Ẹ wá já sáré sọ nǹkan kan bí nínú àwọn lábá àwọn tán sọ mí tí gbọ́ gbogbo ẹ̀, gẹ́síkíà mi tí gbọ́ gbogbo ẹ̀, bọ́ díẹ̀ tí mo ti gbọ́ gan mo ní la ilaha illallah, la ilaha illallah. Ṣùgbọ́n ẹjá sáré wọlé. Ìkànnà ọmọléke gan mo ní kọ́kọ́ sójú bọ́ọ̀dù. Ìkànnà ọmọléke mo ní kọjú sí bọ́ọ̀dù, ẹjá rí nǹkan kan kẹ́kọ̀ọ́ ti wá. Wọ́n ní ana muz'ijun jiddan bi ru'yati ashiya la astati'u an asifahu. Sẹ́ni nǹkan tán sọ sí bíbá wallahi tallahi summa billah, àwọn ọmọ mi tán tí ìlò oṣù 9 lọ́dọ̀ mi débi tán lọ́dún kan, wọ́n yọ àṣìṣe tí ń bẹ́nu kíní ìjáde. Yes, tán wọ́n lọ́lékẹ́ orí o, ọ̀dọ̀ mi náà ti bẹ̀rẹ̀ páǹkọ́ èdè Lárúbáwá o. Pé èèyàn fẹ́ sọ pé èdè Lárúbáwá pá ìtẹ́lẹ̀ fi gbà báyìí, wọ́n yọ àwọn àṣìṣe tó wà nínú bí jáde ní level tí wọ́n sẹ́yìn pé wọ́n sì kéré. Ṣùgbọ́n tí ó yẹ kí n sọ bẹ́ẹ̀ ni wípé in tí wọ́n yọ táwọn ọmọ yìí ó rí un tí irú bàbá lẹ́kọ̀ọ́ sì ń ṣe mistake ń bẹ̀rẹ̀ tó léwu ni. Àní mistake yẹn wá kọ́ ni problem, kò sẹ́ni tí ò lè ṣe. Ó rí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí máa ń sọ òyìnbó bá ní àwọn èsẹ́ tó gbé èbó tó ní mọ̀ pásì ṣe lè wá. Even mo lè sọ Lárúbáwá kí n ṣe mistake tó ti pé tí mo fi gbogbo sí ayé mi ṣe for the past kì í sọ̀rọ̀ 15 years ní tí mo ń ṣe náà nìyẹn. Mo lè ṣàṣìṣe Kùránì, mo lè sì ká, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé téèyàn kan bá jẹ́ tó há Kùránì sórí ó wá Suratul Fatiha kà, kò sẹ́ni tí ó bínú lórí ẹ̀, wọ́n mọ̀ pé èèyàn ni. Ṣùgbọ́n tó bá jẹ́ nìkan tó wulẹ̀ tí ń fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ lórí pọ́n sí Suratul Fatiha kà, níjọ́ tóun náà bá sì ka àwọn èèyàn oníṣe kí ni o, wọ́n ní fi ilẹ̀. Bàbá yẹn kéré sí ọ̀rọ̀ Imam Bukhari ò gbọ́ Lárúbáwá ẹ̀. Ṣẹ̀gbẹ́ ẹ sọ pé ẹlòmíì sọ pé Ọlọ́run bá fẹ́ fi dá wọn náà wò ní ló jẹ́ káwọn náà sì ṣe. Rárá o, kìí sàdánwò ló jẹ́ kán sì ṣe o. Wọ́n wulẹ̀ mọ́ ni o.
ọ̀tọ̀ ní pé sẹ́yìn pé èèyàn gbà mí ò lè mọ nǹkan ó wá fáwọn èèyàn sí ẹ̀yẹ lọ́nà tí ò yẹ kó ṣe ọlọ́run wá fẹ́ dùn náà wò pé sọ́ọ̀tù fàtíà tí wọn náà wá mọ àdì òsì ká eléyìí yàtọ̀ ẹni yóò kanlẹ̀ mọ́ ni òdodo bẹ nìyẹn ó ní wọ́n ṣe ń sọ lọ́wọ́ bí ìgbà tí díìskì bá ti halẹ̀ lẹ́ni tó ń skipu ó rí ni ana muz'ijun jiddan bi ru'yati ashiya la astati'u an asifahu nǹkan mẹ́ta mo fẹ́ pọ́ǹtì sí bẹ́ẹ̀ bẹ́yọ̀ kan màsálà yìí torí àsìkò rẹ̀ kó pẹ́ ẹ kọ́kọ́ wo bí ná 1 muz'iju yìí 2 ó di méjì 3 asifahu ana muz'iju eléyìí òwúlẹ̀ kọ̀rẹ́tì náà ní tán fẹ́ sọ pẹ̀lú ọ̀rọ̀ tán fẹ́ gbọ́ yìí ní sọ gbogbo àwọn míì máa fi kanlẹ̀ eléyìí òwúlẹ̀ kọ̀rẹ́tì náà pẹ̀lú tán fẹ́ sọ tán gbà lérò ẹja ọkọ̀ fi eléyìí lẹ̀ wọ́n wá ní bìrú yàtì àṣìyà mi ń sọyọ kan fi ìtókulẹ̀ torí àwọn ọmọ wọn tán mọ́ bẹ́yẹn tó ń pàwọn ẹbí mi sábà sọ̀rọ̀ ń pa lárúbáwá mo sì rántí mo sì kọ tírà kan tẹ̀síìrì lughatil arabiyya back then bíi 2013 kan mo kọ́ ni a launch ní 2016 so kì í ṣe pé bóyá àmọ́ but àwọn èéfi kí ó boost tiwa ní ká káwọn èèyàn lẹ́kọ̀ọ́ káwa náà sì kẹ́kọ̀ọ́ ní tá àmọ́ tiwa nìyẹn muz'iju yìí pẹ̀lú tí bàbá fẹ́ sọ bíbá yìí aláwọ̀kọ́ kọ̀ọ̀kọ́ lọ ná fíbẹ̀ yẹn lẹ̀ kí ni ìdí tí ò fi lọ kò sáàyè èèyàn nísìn àṣìyà eléyìí ń tiẹ̀ bìrú yàtì àṣìyà àmọ́ tí bàbá fẹ́ sọ bí wọ́n fún ní ẹ̀wọ̀ sán fẹ́ fún fatia ni àbọ̀ fẹ́ fún kẹsọ̀rọ̀ torí wípé pẹ̀lú mọ́ ṣe ń ṣeun lè mọ mistake lè fẹ́ wáyé ń bí bìrú yàtì àṣìyà ì ní àbí àṣìyà à ó nídìí o tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ó nídìí torí pé àṣìyà yìí ní nǹkan kan láàrin bí táà fi ẹ̀ fi mọ̀ bóyá ì náà fún ni o àbí kí náà fún o àbí à ẹ wá jẹ lọ bí tí mò ń lọ wọ́n ní bìrú yàtì àṣìyà la astati'u an asifahu la astati'u an asifahu ìfẹ́ pẹ́ lórí ẹ̀ bàbá torí ìjọ mi sẹ́rí hù yìí ha ló yóò jẹ́ ìfẹ́ pẹ́ lórí ẹ̀ torí àsìkò hù yìí ha ló yóò jẹ́ ẹ̀yin ọmọ wọn yóò ti yé yín sẹ̀mùkó níbi tí ha yìí ń lọ ó níbi tí ń lọ ilé mọ́ wẹ́sì kéwù mi fẹ́yìn tẹ́fẹ̀ẹ́ kẹ́kọ̀ọ́ tó ti yé ṣùgbọ́n nǹkan fẹ́ kàn mọ̀ ní pé hù yìí ò lè sí ń bí ó níbi tí ń lọ tó sì fẹ́ lọ bá kò lè jẹ́ hù tó fẹ́ lọ bá ò lè jẹ́ hù àní láti bí wábí eléyìí à lè pé mistake o àmọ́ tó fẹ́ fún ni o bí kí wọ́n sọ pé uridu an ashrabal ma àmọ́ bóyá a ló fẹ́ fún ni bí kẹsàn ló fẹ́ fún ni eléyìí tó wá le jù yẹn lọ tọ́rọ ní issue kan àṣìyá yìí ó ní issue kan ìkankan bẹ́ẹ̀ tẹ́ gbọ́dọ̀ ṣàkíyèsí ẹgẹ́ ti ní sìnbọ́ sórí hù yìí hù tó ń wó yìí ó jẹ́ ń sọ fún ọmọ ilé fẹ́ sọ lọ́bàá lọ́la kí n pè ní hù kí n mọ̀ pè ní ha kí mi sé kí ó bọ́lẹ̀ lẹ́nu mi ṣùgbọ́n mi wulẹ̀ gbà pé ń wulẹ̀ jẹ́ nǹkan kan yìí sí fọ́ọ̀tì àwọn tí ò yẹ ń fọ́ọ̀tì kí tí kí mò ń fọ́ọ̀tì bàbá yín lórí bàbá lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ yìí o ṣùgbọ́n akànfẹ́ kan mọ̀ ní wípé àwọn tẹ́yìn lọ ń ta sí yẹn Bukhari ò gbọ́ Lárúbáwá ẹ mọ́ ẹjọ́ ẹ̀yìn èèyàn ẹ mọ́ ṣe mistake gan Ọlọ́run wá fẹ́ jẹ́ káwọn náà mọ̀ tí wọ́n kò ń bẹ̀ àwọn ò kan lẹ̀ mọ́ ni o ọ̀tọ̀ ní pé torí pé nìkan fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ àbó lọ ń bú ẹni tí ò yẹ kó bọ́ Ọlọ́run wá fẹ́ dán wò àwọn ò kan lẹ̀ mọ́ torí bí wọ́n ṣe ń sọ àwọn ò sí èmi lè sí Lárúbáwá sọ èmi gbà bẹ́ẹ̀ torí èèyàn lèmi so ti yé bá èèyàn no èèyàn lèmi ṣùgbọ́n so ráwọn eléyìí ó lò wallahi mo fọlọ́run bá búra ó lò mo bí àwọn ọmọ mi báyìí pé torí mi fẹ́ mi ò kí n fẹ́ yìnbọn àwọn ọmọ ilé kí n rọ àwọn nǹkan báyìí bọ́ mo bí wọ́n pé hù yìí mo ní mi ti ẹ̀ bí wọ́n pé hù yìí mo ní o ti ń bẹ́ ń bí mistake wo ló wà ń bẹ mo fọlọ́run bá búra ọmọ tó kọ́kọ́ sọ̀rọ̀ ibi tó kọ́kọ́ sọ lélẹ̀ wallahi tallahi summa billah ibi Mus'iju ló kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí ibi Mus'iju ló kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí mo tún lè wo ló tún wà ń bẹ ìmí tó sọ pé hù yìí ha ló yóò jẹ́ o ẹwò torí àsìkò subhanakallahu ó pọ̀ náà àwọn ọ̀rọ̀ tó ń sọ ṣùgbọ́n nǹkan tá à ń sọ fún yín ni wípé bẹ́ẹ̀ yìí ṣe mọ́ claim pé ẹ̀yin lẹ mọ̀ gbogbo nǹkan sọ pé tán mọ̀yìn mọ̀ làwọn ìgbà báyìí bí ọ̀tẹ́ pé ilẹ̀ mọ̀ gbogbo nǹkan ilé ayé ò rí bẹ́ẹ̀ ẹni tó mọ̀ yìí ò mọ̀ yìí tó bá sì rò pé ó mọ̀ nǹkan kan àìmọye nǹkan ló mọ̀ mo rò bó ti yé ṣùgbọ́n fẹ́ni tó wà níbi ibẹ̀ yẹn tó wá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyà ó ṣe díẹ̀ o Allah ó ṣe díẹ̀ ní subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ẹ lè fẹ́ wá o ló jẹ́ fà àwọn tó kù lẹ́ o
màá tún wá bá yín kó jáde mọ́ ẹ jáde àdúrà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó ti parí.